ní ti akọlù yìí bí a ṣe gbọ́ nínú ìtàn wọ́n ní tí ogun bá wọ ìlú Èrúwà ń gbà wáṣẹ táwọn èèyàn bá ti ń sáré lọ tó ń sáré lọ pé akọlù gbà wá yóò ṣe ni yóò ṣílẹ̀kùn òkè àwọn èèyàn ó rọ̀ wọbẹ̀ wọ́n wọlé tógun bá lọ tẹ́ yóò tún ṣí wọn dálẹ̀ alùpùpù tó máa jayé ẹ̀ lọ wọn ò ní rí wọn ṣe níjàmbá tógun yóò fi kásẹ̀ lẹ̀. Ẹ̀yà Yorùbá TV ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè. Orúkọ mi ni Yèyé Ìrékùlẹ́yìn Ẹgbẹ́ṣayọ̀ òrìṣà Yẹmí orúkọ mi nìyẹn. So àdúgbò tá a wà yìí àdúgbò yìí ni à ń pè ní Ìsàlẹ̀ Ọ̀ṣun Owódé Àbọ̀rẹ́rìn Èrúwà. Àkọ́kọ́ náà àkọ́kọ́ júbà àkọ́dá ayé bá àṣẹdá ayé bá bá ti yọjọ́ bá ti wò bá gbogbo ẹ̀yin t'Olódùmarè kólé ayé lé lọ́wọ́ ẹ̀yin alálẹ̀ ìlú Èrúwà ìbà yín ọba ṣẹ́kù ìbẹ́ o. So ìlú Èrúwà gẹ́gẹ́ bí nǹkan tẹ́ béèrè ìlú Èrúwà ọmọ ọbabìnrin láti ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ ló gbé wá ọmọ Aláàfin Ọ̀yọ́ ni obìnrin ni nígbà tó ń bọ̀ wá ó bí ọmọ ọkùnrin lẹ́yìn ó ti bímọ ọkùnrin ló bí ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ láàfin lọ́yọ̀ọ́ ló ṣe kúrò lọ́yọ̀ọ́ ó wá mú ọmọ ọkùnrin yẹn tó bí mú lẹ́yìn ó ń bọ̀ nígbà tó ń bọ̀ ibi tó kọ́kọ́ tẹ̀dó sí ó ń ta èrú iṣu èrú a lè pe iṣu yẹn báyìí àwọn iṣu kéékèèké ó ń tà ibi tó tẹ̀dé sí nígbà tó ń tà bàbá wa tó jẹ́ ẹni tó pàpàdé l'Èrúwà yìí ó ń jí ọba Ṣẹ́kù ọba Ṣẹ́kù yẹn ọdẹ ni ọdẹ ọba Ṣẹ́kù yẹn rí ó sì rí párẹ̀ wo obìnrin tó dáa ni ó bá fẹ́ ìgbà tí ọmọ ọba yẹn sì ń bọ̀ tadétadé ó gbé adé wá láti Ọ̀yọ́ so pẹ̀lú ọmọkùnrin yẹn tó gbé lọ́wọ́ ọba Ṣẹ́kù bá fẹ́ tọ́ba Ṣẹ́kù wá fẹ́ ọmọkùnrin yẹn wà lọ́dọ̀ ẹ̀ ṣẹ́mọ̀ ọba Ṣẹ́kù ọmọ ìlú ni ti ìlú lòun so òun wá ẹ̀yìn obìnrin yẹn wá láti Ọ̀yọ́ ni pẹ̀lú ọmọkùnrin yẹn so ọmọkùnrin yẹn ìgbà tó dé ó bẹ̀rẹ̀ sí ní ṣe abiyamọ fún ọba Ṣẹ́kù ìyẹn ìyá yẹn wọ́n á ṣe abiyamọ fún ọba Ṣẹ́kù rẹ̀ wọ́n fẹ́ yan ọba ẹ mọ̀ pé ọmọ tí ìyá ẹ bẹ̀rẹ̀ sí ní bí fún wa l'Èrúwà àwọn ni ó máa jọba gbogbo ọba tí wọ́n bàjẹ́ yìí Ọ̀dọ̀fin àgbà oyè ọmọ tí ìyá yẹn gbé wá láti Ọ̀yọ́ yìí òun ni ó máa ń gbé adé ka ọba ìlú Èrúwà lórí ṣé Yorùbá mi yé yín òun ló máa ń gbádé ka lórí ọmọ rẹ̀ àkọ́kọ́ ni wọ́n fi jọba òun gbádé wá látọ̀yọ́ ni o obìnrin níṣẹ́ gbọ́n mo yé sọ yẹn ó ti bímọ ọkùnrin kẹtẹ́lẹ̀ lọ́yọ̀ọ́ ìjádé láàfin pẹ̀lú àwọn ìyàwó ọba láàfin òun fi kúrò láàfin tiẹ̀ láti sí ń bọ̀ Aláàfin Ọ̀yọ́ gbádé fún ó gbé adé fún lọ́wọ́ ṣàpò tí bímọ ọkùnrin lọ́hùn so nígbà tó dé ìlú ń bí ó pàdé ọba Ṣẹ́kù yẹn òun sì jẹ́ ọmọ ìlú ṣùgbọ́n kò tí ì sí ọba ìgbà tẹ́ni yẹn dé tó gbádé dé tàrà tó sì dé ńgbà ẹ̀pọ̀ ọmọ ọba ni láti ibi tí gbé ń bọ̀ tó sùn dé tó yẹ pé ìlú tó wọ̀ náà ìlú tó jẹ́ pé ìlú tó ti lọ́kọ tó bímọ sí òun tó kàn wá wà bẹ́ẹ̀ ni pé ọmọ ọkùnrin tó gbé wá yẹn òun ló máa ń fi ọba Elérúwà jẹ òun l'Ọ̀dọ̀fin tí Ọ̀dọ̀fin ò bá fọba jẹ kò sóńtọ̀ òun tó lè fọba jẹ l'Èrúwà àfi máa ń pe Ọ̀dọ̀fin ní Ọ̀dọ̀fin àgbà oyè lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí ọba lórí àpèrè ṣùgbọ́n a gbàgbọ́ agbára àwọn alálẹ̀ wa pé ọba ó gorí àpèrè láìpẹ́ so ní àwọn ọba tí èmi ń gbọ́ èyí tí mo sì mọ̀ tí mo mọ̀ dọ́júdọ́jú dáadáa tí mo gbọ́njú bá àtọ̀ sáwọn èyí tí mo gbọ́ nùtàn bàbá wa kábíyèsí
kí àwo rere kó jẹ nímọ̀ rẹ̀. Wọ́n ti wọ káàlẹ̀ sùn, wọ́n ti wàjà. Kábíyèsí ọba Bọ́láńlé Ọláníyàn. So èmi gbọ́njú mọ̀ wọ́n dáadáa. So mo mọ bàbá yẹn. Àwọn ọba tó ti jẹ Ọláríbíkúsì ó ti jẹ ọba lọ. Bàbá wa kan náà ń bẹ Adégbòye, wọ́n ti jọba lọ. Ṣùgbọ́n bá tèmi gbọ́njú mọ̀ Bọ́láńlé Ọláníyàn ni bàbá wa yẹn. Wọ́n ti wọ káàlẹ̀ sùn. A sì gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ọba alálùbáríkà, ọba Elédùmarè ó jẹ́ kó tún lu Èrúwà ṣe, ó gorí àpèrè àwọn bàbẹ̀. Àwọn òkè sì wà l'Èrúwà náà. Òkè wà l'Èrúwà. Ọba Ṣẹ̀kú, Wẹ́ẹ̀wẹ́, Onígbàpòrò, Òkélé, Àdúróbọ̀, Abẹ̀rẹ̀bọ̀, Abọ́ọ̀fọ̀hùn, Apáńpá, Akọlú yẹn lábú ẹ̀rín wa yìí òun rèé. Ó wà ń bẹ̀ yìí, òkè yẹn obìnrin ni Akọlú. So Apáńpá, àbú ẹ̀rín náà wà. So àwọn òkè tó wà nílùú Èrúwà nìyẹn. Tó sì jẹ́ òkè tó jẹ́ pé kò sí nǹkan téèyàn ó ṣe nípa àṣẹṣe téèyàn gbọ́dọ̀ má dèjì ẹ̀. Ẹ ti gbọ́, ìwọ Akọlú yìí ní ìsìn obìnrin ni. Màálù dúdú la máa fi ń bọ. Obìnrin ni, òòṣà obìnrin l'Akọlú. So tó bá fẹ́ bọ màálù dúdú ni. Ìlú àbú ẹ̀rín wá bí ìlú wa. Ní ti Akọlú yìí, bí a ṣe gbọ́ nínú ìtàn, wọ́n ní tí ogun bá wọ ìlú Èrúwà ń gbà wáṣẹ́. Táwọn èèyàn bá ti ń sáré lọ, tó ń sáré lọ pé Akọlú gbà wá, Akọlú gbà wá, yóò ṣe ni, yóò ṣílẹ̀kùn òkè. Àwọn èèyàn ó rọ̀ wọbẹ̀, wọ́n wọlé. Tógun bá lọ tẹ́, yóò tún ṣí wọn dálẹ̀. Alùpùpù tó máa jayé ẹ̀ lọ. Wọn ò ní rí wọn ṣe níjàmbá. Tógun yóò fi kásẹ̀ ńlẹ̀. So nínú àwọn nǹkan tí Yorùbá gbọ́n, wọ́n ṣe ìwádìí nípa Ifá tọ́ wọn sọ́nà. Olókun Àsọ̀rọ̀dáyọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé obìnrin lòòṣà yẹn, òòṣà obìnrin l'Akọlú. Obìnrin ni l'Akọlú jẹ́. So Apáńpá ọkùnrin ni. Yorùbá gbọ́n dáadáa nípasẹ̀ ìwádìí tó ń bi Ifá. Àwọn òkè báyìí, ìwé èèyàn wo ló wà ń bẹ̀, ló jẹ́ kí wọ́n mọ̀ pé Akọlú tó wà lábú ẹ̀rín wáyé obìnrin. Wọ́n bá ní ìlú ni. Ẹ sì mọ̀ pé láyé àtijọ́ Ifá náà máa ń ṣàtọ́nà gbogbo nǹkan. Ifá náà ló ń ṣàtọ́nà nísìnyí o. Ẹni tí ó bá sọ pé báwo ni Ifá ti jẹ́. So Ifá ò tó ẹ sọ́nà pé léyìí báyìí lélẹ́yìí. Wọ́n bá àwọn òkè yẹn nílùú Èrúwà yìí. Nípa ìtọ́nisọ́nà Ifá láyé àtijọ́ náà fi mọ̀ wípé òkè yìí obìnrin lé ní, òkè yìí ọkùnrin lélẹ́yìí. So ṣé ti yẹ lóye sọ yẹn, òkè ni. Ó ti yẹ òkè ni. Ṣé ẹ mọ̀ pé bá ń pe kẹ́kẹ́ lókè, òòṣà nìyẹn. Etiquette, òòṣà ni wọ́n. Ẹni tó lè fojú rí wọn náà kò lè ju bí àwọn tó bá wà nínú ẹ̀mí, ẹni tó jẹ́ bí bàbá bí Ifá lọ. Ó ti yẹ yín, ó ṣe jẹ́ ni. Odù tó tẹ ìlú Ìdó ó wà. Ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni pé wọ́n ní gbogbo ohun téèyàn bá ti ń ṣe tó bá ti gbàgbé orísun ẹ̀ kì í tọ́jọ́. Admit pé òòṣà téèyàn bá ń sìn tí ò bá fi lọ́mọ lọ́wọ́, ọmọ tó bá sì fi lé lọ́wọ́ náà tóun ní ò bá gbárùkù ti òòṣà yẹn tó bá ti pẹ́ yóò padà gbàgbé. Odù tó tẹ̀lú Ìdó ń bẹ, ṣùgbọ́n a lè sọ ọ́ nínú afẹ́fẹ́ báyìí. Ìdí àti ìtumọ̀ ní wípé àwọn kẹ́ sọ pé ọ̀kẹ́ ni, àwọn ìwádìí kẹ́ tún tẹ̀síwájú pé ọ̀kẹ́ tọ́ ni. Ṣé Yorùbá mi yé yín? Ìdí àti ìtumọ̀ tó sì fà á ní wípé odù tó tẹ ìlú Ìdó, ọwọ́ àwọn ọba tó láìkì Ifá, tó láìkì ìṣẹ̀ṣe, wọ́n kú. Ìgbà tó kú tẹ́, àwọn tó gba ẹ̀sìn àtọ̀húnrìnwá, ṣé Yorùbá mi yé yín? Ẹ̀sìn àtọ̀húnrìnwá yẹn kò jẹ́ kí wọ́n yà sí èyí tí wọ́n ti bá ń lẹ̀ mọ́, wọn ò yà sí Ifá mọ́. Ṣé Yorùbá mi yé yín? Ìní lè sọ ọ́ ní orí afẹ́fẹ́ ní ìsìn fún ìdèkìn àtòmí ẹ̀. Torí iṣẹ́ ń lọ lérí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Èmi mo ní ẹ̀jẹ̀ wọlé. Iṣẹ́ ń lọ lérí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ò ní jẹ́ kí n sọ mọ́ mọ́ o. Ifá ń gbọ́, ṣùgbọ́n mi ní lè sọ pé odù báyìí. Ó sì ní ìtumọ̀ Ifá náà rí ìdí tí mi fi lè fẹ́ sọ. Ẹ̀yin náà máa bá a gbàdúrà kó bá gidi ọba alálùbáríkà tí ó fẹ́ràn Ifá Olókun Àsọ̀rọ̀dáyọ̀. Torí pé
ẹni tó bá lóun ò ní òòṣà ńlé ń tan rẹ̀ jẹ ni ìṣẹ̀ṣe làgbà gbogbo ẹ̀dá tó bá sì gbàgbé orísun ẹ̀ máa ń parun ni ọba gidi àwọn alálẹ̀ àwọn onílẹ̀ àwọn aláṣepọ̀ wa tí wọ́n ó gbé sí tó bá ti dé gbogbo ayé ní ọmọ odù tó bí ìlú Èrúwà nípasẹ̀ Ifá láìpẹ́ yìí ìmọ̀ràn mi sí wọn náà ni pé kọ́ padà wálé kó tó pẹ́ jù torí ìdí àtìtúmọ̀ ní wípé tí wọn bá padà wálé ogun tí wọ́n máa fi jara wọn yóò ju ogun tí wọ́n rò pé ẹnìkan fi ń jà wọ́n lọ kò sí ẹnìkan láyé yìí tó bá ti gbàgbé orísun odò tó bá ti gbàgbé orísun odò yẹn máa ń gbẹ so kó má bàa jẹ́ pé gbogbo ìrìn àjò tí wọ́n rò pé ó lè kókó yẹn yóò túbọ̀ máa lè kókó sí fún wọn kí wọ́n tètè padà síbi ìṣẹ̀ṣe kí wọ́n mọ ìṣẹ̀ṣe pé òun ni àgbà kọ́ mú pé gbogbo ohun tá a pè níjẹ̀ṣe kọ́ gbé lárugẹ kọ́ máa dáfá pé tó ọ̀rọ̀ báyìí ìṣẹ̀lẹ̀ ń lù kọ́ máa dáfá afẹ́yànbá kọ́ dáfá lé lérí afẹ́joyè kan lù kọ́ dáfá lé lérí so atọ́nẹ̀ ni ìrìn àjò Ifá ló jẹ́ tẹ́tíbẹ̀tì gbogbo ohun tẹ́yìn bá sì ti fi ọ̀rọ̀ Ifá tó wọ́n máa yọrí sí rere mọ̀rẹ́ mi ní pé kọ́ padà sórí sí wọn kọ́ padà sí ìṣẹ̀ṣe toró da ó lóyin ó ládùn wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tó ń ṣe ìlú Èrúwà iṣẹ́ àgbẹ̀ ọdẹ wọ́n máa dẹ̀gbẹ́ káàkiri àwọn tó bá jẹ́ obìnrin tí ó máa paró tí ó máa ta ọjà bíi káràkátà ẹgbọ́n mo ṣe sọ̀rọ̀ ìyá yẹn tó wá látọ̀yọ́ tó jọmọ ọlọ́wọ́ Aláàfin irú iṣu lòun ń tà ìkókóró iṣu tí àwọn èèyàn máa wá lọ wọ́n máa bọ̀ tó máa polówó èrú iṣu wà o èrú iṣu wà o èrú iṣu wà o ló fi di èrú wà ṣé ó yẹ yín bẹ́ẹ̀ èrú iṣu wà o yóò ṣe máa polówó ni èrú iṣu wà o àwọn tó ń lọ tó ń bọ̀ wọ́n máa èrú iṣu wọ́n máa rà so wọ́n máa ti wá lé ẹ lọ síbi báyìí ẹ lọ ra èrú iṣu bẹ́ẹ̀ ìlú Èrúwà fi di Èrúwà orúkọ mi ní Yèyé Ọ̀ṣun Irékùlẹ́yìn láti Owódé Ìsàlẹ̀ Ọ̀ṣun Àbọ̀rẹ́ Ẹ̀rín Èrúwà.